mo sọ fún wa wípé ó dàbí ẹni pé Sheikh Adam wọ́n ṣe bàbá wa mufti gbà tí wọ́n bẹ láyé so àwọn mẹ́wàá ní kò rí bẹ́ẹ̀ ọ̀dà kò sí wàhálà ẹ̀ ń fẹ́ kájọ wo fídíò tí mo fẹ́ gbé wá ní òkè fídíò yẹn ó ti pẹ́ ṣùgbọ́n mo kàn fẹ́ fà kankan yọ̀ mbẹ́ ìwà proof point ẹ̀ fi mọ̀ wípé lóòótọ́ Sheikh Adam ṣe wà ẹja kalọ̀ ẹja wo fídíò náà. Kani tula ìgbàlọ́ ọ̀pọ̀ máa ń tà fáàlì. Ṣé a ní mùkà tó bí àwọn ọmọ ìlú àbáyé? Àwọn onígbà ìlú ọba tó yí ìwọ̀n máa fà. Fún tó tó ní ìwọ̀n máa fà ẹ̀kọ́ ìbá sọ̀rọ̀. Ọba yìí ni àjá àpá àmà yá fáà tó lóṣù wà láyé. Wọ́n ti yí ẹgbẹ́ ni ó sì tó tó ní ìwọ̀n. Jẹ́bi ìyàfà ní nàmbá wá bí ìyàfà tó dá pẹ́ ẹ̀dá ń kọ́ ọba ní nàmbá tó ti lórí ìyàfà ní. Yóò wá ṣe bí ìyàfà ní àkọ́kọ́ ń fẹ́. Wọ́n ti máa ń fèsì. Láti ṣí láti láti wọ́n á fèsì náà bọ́dún náà. Wọ́n á lè kí lè fún olùsẹ́nu. Wọ́n dáa rẹ̀ ọ̀rọ̀ títà. Àwọn àmì ìgbé fídíò yẹn 2007 or 6 7 or 6 náà ṣe fídíò yẹn ó wá pẹ́ jù 8 kò ju 6 or 7 ọ̀nà ṣá. Torí mo wà lọ nígbà tí wọ́n á parí ìjà fún wa ní 2006. Kí mo rẹ́pà lórí ọ̀rọ̀ wàhálà yìí? Òun ní lọ́rọ̀ tí ọ̀rọ̀ mẹ́ta pọ́ǹtì mẹ́ta ní ṣe ọ̀kọ̀ sọ́gbẹ̀. Wọ́n kàn gé pọ́ǹtì ẹ̀ jáde ní o. So pọ́ǹtì àkọ́kọ́ ni pé mo lè sọ pé àwọn ọdẹ láti Cairo láti Egypt àwọn mú tíra kan bọ̀ tó sọ pé kò sí ń jẹ́ ìmọ̀ bá tì kò dẹ̀ sí ti ń jẹ́ Sufi. Ọ̀rọ̀ yẹn mo sọ bẹ́ẹ̀ nígbà kan rí mo ní mo lè gbà àwọn Sufi rí o táwọn èèyàn ń sọ pé yọrọ Sufi ni mo dúró kànú mo sọ ọmọ sáláfì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wa ó ní ara wọn takò wọn ìgbẹ́ náà kàmìlà ìgbà ìwọ̀n àtàwọn sáláfì ọ̀kadà ń ṣe so ẹjọ́ ń kó lórí ẹ̀. So mùdírù wa ní kò sí ti ń jẹ́ Sufi kò dẹ̀ sí ti ń jẹ́ ìmọ̀bátì ni ok wọ́n lọ́rọ̀ ẹ̀ ó bí àwọn ọ̀nà torí pé ọ̀tá Sufi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mọ́ríkàsì bẹ́ẹ̀ lágbára dípò pé tí mọ́ríkàsì sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́ríkàsì tó jẹ́ àwọn àpá káàkiri náà wọ́n lè mọ̀ Sufi mọ́ so ọ̀rẹ́ bí àwọn ọ̀nà àwọn tẹ̀ mọ́nú pé Sufi làwọn ìjà bẹ́ẹ̀ lẹ́gbàá yẹn náà tẹ́lẹ̀ ọwọ́ tó di ní ẹlẹ́ẹ̀kejì ni pé ìmọ̀bátì ni eléyìí náà kò sọ̀rọ̀ mbẹ́ o ní méjì wọ́n bá wọn fà àwọn ní kò sọ̀rọ̀ mbẹ́ ìfẹ́ gbòǹgbò rí ẹ ó di ọ̀rọ̀ gbogbo jẹ́ ìsọ̀rọ̀ ìkẹta wọn á bún bàbá wọn pé yọba tiẹ̀ sọ̀rọ̀ tó nìyẹn kìíní ajá balẹ̀ jà fa wọn bàbá mi ó di mélòó ó di mẹ́ta pé ìyẹn náà àwọn sì lè fi mímọ́ wípé ẹlẹ́ẹ̀kẹta wọ́n wá fi ẹnu gún ṣé Abubakar Siddiq al-Muslim bẹ̀rẹ̀ pé ìyẹn iná ní àwọn ògbé ìyẹn náà jámọ̀ ìfẹ́ tẹ̀ ní sí Abubakar Muslim gan ó ju tó ní sí bàbá yẹn lọ àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ààrẹ ọkọ̀ mọ̀gbà náà a ti gbọ́ pé mùdírù lánà wọn làwọn sì lẹ́nu lọ́wọ́ yóò dà kọ́ mẹ́rin ẹ̀já yìí so kò sí mùdírù lè rí so mi ò wẹ́ síkúsì fún wọn rí rẹ̀ tó káwá lọ sí episode kan fídíò kejì náà mi ìfẹ́ jẹ́ kí n wá lórí rẹ̀ púpọ̀ mọ́ ẹ jẹ́ àkọ́wọ́ fídíò kejì náà eléyìí inú tẹ̀síọ̀ làwọn dáná lẹ sọ so ẹ jẹ́ kí n wá sí àlàyé lórí méjèèjì lójijì àti ọ̀nà owó ni wọ́n gbà kórìíra Sheikh Adam Abdullahi Al-Alwi so ẹ jẹ́ àwọn fídíò ẹlẹ́kejì náà. nínú tí ń bẹ mẹ́ta náà ni àmọ́ lọ́rọ̀ ọmọ ètò wọn gbèrú sókè Abubakar Miskin ní Maiduguri ọba jẹ́ Maiduguri ọkàn bẹ́ẹ̀ Miskinu haram ó sì dáhùn akéwù rẹpẹtẹ àfa ńláńlá ni wọ́n jọ lògbàdì pẹ̀lú Abdulfati bàbá jẹ́jẹ́ ìdóòsí òun náà jẹ́ Miskin àwọn náà jẹ́ Miskin ọwọ́ kan bàbá yìí kà sí Abubakar amákíní iṣẹ́ ni kù iṣẹ́ ni iṣẹ́ lọ́sẹ̀sẹ̀ Miskinu kù wọ́n àtẹ̀mí pẹ̀lú àfa àkàkọ́jọ lọ láyé tá a kọ́ dáwọn àti wàhálà ṣẹlẹ̀ tó di fọ́dọ̀ rẹpẹtẹ níbi ogun ẹjíṣẹ́ torí bàbá ni. ọdún ni a ṣe bẹ̀rẹ̀ sẹ́. bàbá ń ṣàlàyé ń bẹ̀ wípé pé àwọn kọ̀ọ̀kan lọ́gbọ́n tó lágbára lọ́dọ̀ mọ̀tò lùmọ́kàs wípé lórí ọ̀rọ̀ ṣé Abubakar Siddiq al-Miskin billahi alayhi rahmatullah lórí ọ̀rọ̀ wọn làwọn lọ́wọ́ sí tó sì di fọ́dọ̀ rẹpẹtẹ ṣe ní fọ́dọ̀ rẹpẹtẹ kò yí ọ̀pọ̀lọpọ̀ ṣé àwọn ọmọ tó bá wà bìlò àwọn ọmọ even 35 lọ sílẹ̀ wọ́n lè mọ́ sọ̀rọ̀ lọ́rọ̀ ìyá 35 wálẹ̀ ọ̀rọ̀ yẹn lè má kílẹ̀ sí wọn ṣùgbọ́n 35 lọ sókè ó súnmọ́ kọ́ lọ kílẹ̀ sí wọn àbíkọ́ sọ pé 40 lọ sókè ẹni bá mọ tó ṣẹlẹ̀ lásìkò yẹn
yóò mọ ìtumọ̀ tí Sheikh wí ń bíbẹ̀ torí ọ̀rọ̀ tó gbá wọn ní kúrò láyé lọ́rọ̀ yẹn ọ̀rọ̀ tá àfa ńláńlá mi dé ní àbùkù tó di ẹni gbẹgbẹrẹ nínú lọ́rọ̀ yẹn ọ̀rọ̀ tó já odidi àfa ńlá mi bọ̀ kọ́ lọ́rọ̀ yẹn ọ̀rọ̀ tó ṣe wípé ó túlé tó ń bò mí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó ṣe wípé àfa mi lọ sẹ́wọ̀n wọ́n dìde ní àfa mi sí station ní ọ lórí ọ̀rọ̀ tó ara wípé dáǹkan lẹ́gbẹ̀dẹ̀ ọ̀rọ̀ tó bá nǹkan jẹ́ gan ni o tí àwọn ọ̀rọ̀ kàá tán lẹ̀ ọjà dìgbẹ́ Allahu Akbar àti gbọ́ ẹjà fún ìjà àfáà ní ẹjà